Yeah, Princess dẹ̀ ti jáde ńsìn, ó ti sọ̀rọ̀. Yínká Ayéfẹ́lẹ́, mo hope pé ẹ lè take time yín láti lọ wo fídíò yẹn kẹ́dẹ̀ gbọ́ nǹkan tí Princess ń sọ, nítorí pé alábòsí ni yín. Mo rí pé àwọn èèyàn ò fẹ́ dárúkọ yín, wọ́n fẹ́ sọ̀rọ̀, wọ́n ń fún yín ní respect. Ṣé ló má darí kan ni? Ẹ ti jábọ̀ báyìí lẹ́wà tẹ́lẹ̀, ẹ jábọ̀ gbì. For you to give Baba Ijesha the platform láti wá sọ nonsense ní radio station yín. Èyí náà tún. Tèmi ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. Arábìnrin yìí ó ti jáde wá dráàgì arákùnrin àmọ̀ sí Yínká Ayéfẹ́lẹ́. Ó ní wípé òní alábòsí ni Yínká Ayéfẹ́lẹ́ o. Ó sọ̀rọ̀ gidi gan sí arákùnrin náà fún interview tí ó ṣe pẹ̀lú Baba Ijesha. Ó ní àwọn èèyàn ò fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ó ní ṣùgbọ́n òun yóò sọ ọ́, kò lè sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. Ẹ̀yin ọwọ́ ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu arábìnrin yìí. Wọ́n ń ṣe update pé ẹ tó bá jóbìnrin ni o, wọ́n ní justice for lágbájá, tó bá jọkùnrin ni o, kìnnìkan. Ẹ rí pé ẹ ní tìjú. Ẹ̀yin tẹ́ wà highly placed in the society, ṣó yẹ kó máa bá yín nídìí rádaràda. Tẹ́ bá fẹ́ help Baba Ijesha, kò sẹ́ni tó ní kẹ́ máa help Baba Ijesha. Baba Ijesha kò sẹ́ni kankan tó ní kó cancel ẹ̀, kò dẹ̀ sẹ́ni kankan tó sọ pé kó má dìde mọ́. But not that way. Ẹ má fi gún wa lójú, ẹ má fi nù wa mọ̀ jẹ. Yínká Ayéfẹ́lẹ́, ẹ tẹ́ wà láìtàláì. Torí mo rí pé gbogbo èèyàn fẹ́ sọ̀rọ̀, gbogbo yín kàn bú Bíọ́lá Adébáyọ̀ ní Bíọ́lá nìkan kọ́ ló wà ń bẹ̀ náà. We have a lot of enablers now tí wọ́n sọ fún Baba Ijesha pé máa jó lọ mò ń wẹ̀ yẹn. Baba Ijesha ò déédéé máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Àwọn kan ló wà nínú odò tó ń lùlù fún. Ẹ lè imagine, mo wà disappointed nínú yín Yínká Ayéfẹ́lẹ́ láti fún ní platform láti wá máa parọ́. Tẹ́ bá ti fún ní platform pé kó wá apologize, mo gbọ́ yẹn, ẹ fẹ́ gbọ́ tẹnu ẹ̀, kí ló fẹ́ sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? Pẹ̀lú gbogbo fídíò tá a rí, ó sọ pé wọ́n frame òun, ó dẹ̀ ń parọ́. Bó ṣe ń parọ́ yìí, that means pé kò lè change. This man can never change. Tó bá tún di in the nearest future, ó sì máa ṣe, kò lè change. Ní ohun tó ṣe, kí ló ń parọ́ fún? Ó ti ṣe, ó lè whitewash ara ẹ̀ṣẹ̀ gbàgbé. Lóòótọ́ ni náà, ọmọ sọ fún yẹ pé òun assault òun. Wọn ò ní evidence kankan against ẹ. Wọ́n wá invite ẹ pé kó wá ṣe film. Ó kẹ́kẹ́ tẹ̀ ni wọ́n wá invite ẹ pé kó wá ṣe film. Tó wá gbé ọmọ yẹn sí ẹ̀gbẹ́ ẹ̀. Wọ́n ò gbé sórí ẹsẹ̀ o. Kò dẹ̀ wà ní ìhòhò. Ó jókòó ni. Ìwọ ló lọ bá ló lọ ń fa ọmọ yẹn. Ọmọ yẹn tún resist, ó tún fà. Because ó ti ń ṣe tipẹ́. Ó ti ń ṣe ó ṣe bí your usual business ni. Ìwọ ló ń fa ọmọ yẹn. Kí ló wá ń sọ? Wọ́n tán ẹ̀, wọ́n owó lójú. Àwọn ọ̀rọ̀ tó ń sọ gan pàápàá gan, ṣó add up ni, story ẹ̀ ò add up now. Yínká Ayéfẹ́lẹ́ wá ń ṣe bí ẹni pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Ṣé wà okay? Ẹ fẹ́ tẹ́ o, wà láìtàláì. Ẹ fẹ́ tẹ́, ẹ lọ jáwọ́ tẹ́ bá fẹ́ Baba Ijesha help ẹ̀ kó dead. Kẹ́ ẹ dẹ̀ help ẹ̀, kẹ́ ẹ mọ bẹ́ ṣe fẹ́ help ẹ̀, kì í ṣe pé kẹ́ wá fẹ́ fi gún wa lójú. Ẹ má lọ rò pé torí pé ẹ ní fan base tó strong pé ẹ lè máa ṣe yàmàyàmà pẹ̀lú ẹ̀. Ẹ má tẹ́ ni wà láìtàláì. Ẹ fẹ́ lọ máa kírun lórí BLT lè nìyẹn. Kí lẹ mean? So ẹ̀yin náà ṣẹ́yìn náà lè ṣe. Ẹ jọ ṣé tó bá jẹ́ pé Baba Ijesha nǹkan tó ṣe yẹn ó ṣe fún ọmọ tẹ́yìn bí nínú ara yín. Àbí ọmọ sister yín, àbí ọmọ ọ̀rẹ́ yín, àbí family yín, àbí niece yín. Ṣé bá fún ní platform kó wá máa sọ yàmàyàmà. Ẹ bẹ̀rù Ọlọ́run, because a lot of people tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tí ó bá ti ń ṣẹ̀yìn báyìí kò sí èyí tó kàn yín. Ẹ máa wà biased ni. Ọmọ èèyàn ní now, ó yẹ kẹ́ rántí pé a minor is involved. And ọmọ èèyàn kankan ló wà involved o. They said there are a lot of victims tí wọ́n fẹ́ jáde síta. Kí ló ń ṣe yín now? Ẹ̀yin tẹ́ lè pé Baba Ijesha, ẹ lè pé Ayéfẹ́lẹ́, ẹ̀yin tẹ́ lè pé Baba Ijesha, ẹ lè pé princess náà now. Kẹ́ tó máa dájọ́ ọ̀yà. Abiyamọ là ń sọ̀rọ̀ pa èyí now. Ṣé rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, ṣé rí ẹ̀yin Nigerian men, you can do better o. Ṣé rí ìgbà táwọn kékeré ó ní máa nǹkan báyìí, ó ní àwọn grown up girls, àwọn àgbàlagbà. Ṣé rí àwọn ọmọ kékèké tí wọ́n tiẹ̀ tó àwọn ọmọ ẹ̀, àwọn ni máa yìí ló máa ń lọ fún, ó dẹ̀ ní owó lọ́wọ́, àwọn ni máa yìí máa lọ fún lówó tó máa assault wọn. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn, ṣe bí wọn ọ̀rọ̀ òun mú tó bá jẹ́ láyé ìsìn ni ta ti lajú, ta rọ́ ọmọ kan tó lọ sọ fún parent ẹ̀ tó ti gbé lọ sí police station. Irú yín ẹ pọ̀ gbogbo yín, ẹ̀yin lẹ ń support Baba Ijesha. Ẹ rí nǹkan tó bad nínú nǹkan tó ṣe.
you can do better. A lot of men ló ń ṣe. Aláwọn ẹlòmíì ṣe ọmọ ìyàwó wọn, bóyá ìyàwó wọn ti lọ́mọ kan kó tó wá fẹ́ wọn, àwọn ọmọ ìyàwó wọn wọ́n ń ṣe fún wọn. Àwọn obìnrin míì kẹ̀rẹ̀ wọ́n ń cover shit yẹn fún àwọn ọkọ wọn. Irú àwọn obìnrin yẹn lè rí tí wọ́n up from one platform to the other láti máa bú àwa tá à ń speak against ìwà àbàjẹ́ tí bàbá Ìjẹ̀ṣà hù. Ṣé rí? A kàn ń pariwo ni pé government ṣe ráwọ̀ èèyàn gan aburú. A lot of people tó ṣe pé wọ́n support bàbá Ìjẹ̀ṣà lẹ́ni gang fighting ni. Nítorí pé ẹni tí bàbá Ìjẹ̀ṣà tó bá ní issue wọ́n ń bàjà, so wọ́n máa support gbogbo evil bàbá Ìjẹ̀ṣà. Èmi ò kí ń ṣe gang fighting and I don't support evil. Abiyamọ ni mí. Gbogbo ìwà tá bá ń wò láyé yìí àtúbọ̀tán ni ká máa rò. Yínká Ayéfẹ́lẹ́, ẹ lọ change ìwà yín. Kí ló ń ṣe yín? Ẹ fẹ́ máa fi rọ́gún wa lójú. Ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ pọ̀ lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà tẹ́ sọ fún pé kó máa nìṣó yẹn, ẹ bá wa ń bí, we pin here. Ẹ lè fi rọ́gún wa lójú. Bàbá Ìjẹ̀ṣà has to come out and apologize. Bàbá Ìjẹ̀ṣà should not come out and tell us he was framed. Ní gbọ́, irọ́ ni. Ṣé báyìí? We know they hear. O lè máa parọ́, o wá ń parọ́ mọ́mọ lọ́mọ. Ṣé o mọ trauma tí ọmọ yẹn tó ń go through? Ṣé o mọ bóyá ọmọ yẹn ti heal? O tún wá ń parọ́. Oyin wọ́n parọ́ mọ́ ẹni. Kí ló ń try láti sọ? Kí ló ń try láti sọ? Wípé court of law ta ní Nàìjíríà wọ́n wà manipulated or what? Ṣé wọ́n rí evidences ni? Ṣé wọ́n high court o tún lọ sí appeal? Ṣé wọ́n wo gbogbo àwọn evidences tí wọ́n gbé wá síwájú judge ni kí wọ́n tó convict ẹni? O dẹ̀ wá ń ṣe bí ẹni pé dídìrín ni wá. Má máa parọ́ mọ́. Bàbá Ìjẹ̀ṣà stop irọ́. Bọ́lẹ̀ bẹ́ẹ̀. Má parọ́ rádaràda fún wa mọ́. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń bú Bíọ́lá nìkan kan ló wà ń di ẹ̀? Bíọ́lá kan forí kò ní ó ṣàyà gbangba. Kápẹ́ kò ń ṣòun ló kọ́kọ́ ṣe interview bóyá kò bá má jẹ́ tótó yìí. Àwọn Yínká Ayéfẹ́lẹ́ ńkọ́? Yínká Ayéfẹ́lẹ́ náà wà ń bẹ̀ náà. Ẹ fún Yínká Ayéfẹ́lẹ́ náà jẹ náà. Yínká Ayéfẹ́lẹ́ tẹ̀tú láyé ó ṣe update. Àwọn wo ló ń ṣe update fún? Tó rán respect ẹ. Wọ́n sáré wá fún ẹ sìn kíákíá. Vite fait. Ṣé wine mi ni? Ẹ stop ẹ.